Mo kí yín ẹ káalẹ́ àsìkò ọdún tuntun pẹ̀lẹ́mà òṣèlókè èèpẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí gbọ̀nyìn láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ààrẹ Bọ́lá Tinubu ṣèlérí láti pèsè ètò ààbò tó dúró ṣinṣin lọ́dún 2026. Gómìnà Ayédàtiwá dá àwọn ẹlẹ́wọ̀n tó tó 170 sílẹ̀ láti sàmì ayẹyẹ ọdún tuntun nípínlẹ̀ Ondo. Àwọn èèyàn 20 bá ikú òjijì wọn pàdé lórílẹ̀-èdè Russia látàrí àdó olóró látọwọ́ ilẹ̀ Ukraine. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Ààrẹ ilẹ̀ Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti jẹ́jẹ́ báyìí tó sì fi dá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lójú pé ìṣèjọba òun ò nínú ọdún 2026 tí a ṣẹ̀ mú yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ elétò ààbò àti àwọn iléeṣẹ́ elétò ààbò ní àwọn àwùjọ àgbáyé. Òun náà ni wọ́n wàgbò dẹ́kun àìsí ètò ààbò àti ìwà ìgbésùnmọ̀mí àti àwọn onírúurú ìwà láabi eléyìí tó ń domi àlàáfíà lóru tó sì ń dúnkokò mọ́ ètò ààbò ilẹ̀ Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ìkíni kú oore fún ti ọdún tuntun rẹ̀ sí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà, ààrẹ ilẹ̀ yìí ló sọ di mímọ̀ wípé ètò ààbò ilẹ̀ Nàìjíríà náà ló jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba rẹ̀ nínú ọdún yìí kó tó wá kan ti ètò ọrọ̀ ajé. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé nínú ọdún 2026 yìí náà ló jẹ́ pé gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà òun náà ni wọ́n lè sun àsùnforí lóṣùká nílé kó wa wọn. Ọgbà bẹ́ẹ̀ náà ni yóò tún wá mú àyípadà tó lọ́rìn débá ètò ọrọ̀ ajé tó sì jẹ́ pé gbogbo tí sálà súgbà tó ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Nàìjíríà gbogbo rẹ̀ òun náà ni yóò ròdò lọ́mú ìgbàgbé. Wáyò gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà dókítà Lucky Orímisàn Ayédàtiwá òun náà ló ti fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ondo lójú pé ìṣèjọba òun náà ni yóò túnbọ̀ mú ìgbáyégbádùn àwọn ọmọnìyàn nípínlẹ̀ yìí lọ́kùnkúndùn sí níbi àti ṣe wọnú ọdún 2026 yìí. Gẹ́gẹ́ bí gómìnà bó ti ń ránṣẹ́ ìkíni kú oore fún ọdún tuntun rẹ̀ sí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo wípé àwọn ohun mèremère tí ìpínlẹ̀ Ondo tí ó ń rí lábẹ́ ìṣèjọba rẹ̀ lọ́dún 2025 wípé kò ní tẹ̀tí ńbẹ̀ yóò túbọ̀ tẹ̀síwájú lọ́dún 2026 tí a ṣẹ̀ mú yìí. Gẹ́gẹ́ bí gómìnà Ayédàtiwá bó tún ṣe wá ń rọ àwọn èèyàn lò láti ní ìgbàgbọ́ tó kún nínú ìṣèjọba rẹ̀ wípé ìṣèjọba òun náà ni ó mú ìrọ̀rùn wọ̀kùwọ̀kù bá àwọn èèyàn ní tìbútòrò ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ó ti ṣe ń sọ̀rọ̀ òun síwájú sí gómìnà Ayédàtiwá òun náà ló ti fi àrídájú rẹ̀ hàn wípé ìṣèjọba òun náà ni yóò mú ìṣèjọba rere lọ́kùnkúndùn pípèsè àwọn amáyédẹrùn ètò ààbò àti máa ṣèrò ńlágbára fún àwọn aráàlú pàápàá jùlọ kí gbogbo tìbútòrò ìpínlẹ̀ Ondo kan wà ní ìrẹ́pọ̀ ìṣọ̀kan àti àlàáfíà. Láti ìpínlẹ̀ Ondo lórí tó ní ṣe pẹ̀lú ìròyìn ọdún tuntun bákan náà, gómìnà ìpínlẹ̀ yìí Honorable Lucky Orímisàn Ayédàtiwá ti dá àwọn ẹlẹ́wọ̀n tó tó 170 sílẹ̀ jákèjádò àwọn ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo. Nínú àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé fétò ìròyìn rẹ̀ ọmọọba Ebenezer Adeniyan gẹ́gẹ́ bí tẹ̀lé ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ tó ń rí sí ìṣíjú àánú wòní nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ètò ọ̀hún bó ti ṣe lọ lára ní ìbámu pẹ̀lú ìwé abala okòólérúgba-ó-dín-mẹ́jọ ìwé òfin tọdún 1999 tilẹ̀ Nàìjíríà lójúnà láti ṣíjú àánú wo àwọn tí ó bá wà ní ìlànà láti ṣíjú àánú wò wọ́n nínú àwọn tó ń bẹ nínú àwọn ọgbà ìtúnra nílẹ̀ yìí látọwọ́ ìgbìmọ̀ tó ń rí sí ìṣíjú àánú wo ní ẹ̀ka ti ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá látọwọ́ agbèfọ́ba àgbà nípínlẹ̀ Ondo tó tún jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ amòfin àgbà dókítà Káyọ̀dé Àjùlọ tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń rí sí ìṣíjú àánú wo ní ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣe lálàyé wípé gómìnà Ayédàtiwá òun náà ló jẹ́ pé ìmọ̀lára rẹ̀ lójúnà àti wà ní àkóyawọ́ kí ó sì mú ìdẹ̀kùn bá àwọn aráàlú náà ló fi gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe láfikún pé lára àwọn tí wọ́n ṣíjú àánú wò náà
lára àwọn méjìlá kan eléyìí tó jẹ́ pé ẹ̀sùn tí wọ́n lára àwọn tí wọ́n ti dá ẹjọ́ kú fún o tí wọ́n sì ń dínkù sí ẹ̀wọ̀n gbére, bẹ́ẹ̀ sì ni lára àwọn tí wọ́n ti dá ẹ̀wọ̀n gbére fún tí wọ́n sì dínkù sí ọdún 22 àti ọdún 25 bákan náà. Ìgbà bẹ́ẹ̀ náà ni lára àwọn tí wọ́n ti dá ẹjọ́ gbére fún tí wọ́n sì mú àdínkù débà sí 20 ọdún àti àwọn ẹlẹ́wọ̀n míì o eléyìí tó jẹ́ pé wọ́n dín ẹ̀wọ̀n wọn kù sí ọdún 15 àti àwọn míì tí wọ́n mú àdínkù débà ìjìyà eléyìí tí ilé ẹjọ́ kọ́ dá fún wọn tẹ́lẹ̀ látàrí ìṣíjú àánú wo ni tó ní ṣe pẹ̀lú ti sàmì ayẹyẹ ọdún tuntun. Ọgbà bẹ́ẹ̀ gómìnà Lucky Orímisan Ayédàtiwa ti ìpínlẹ̀ Ondo ti ṣe ìgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 16 eléyìí tí wọ́n ṣe ètò bí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dá ìpínlẹ̀ Ondo sílẹ̀ àti ayẹyẹ ọdún kan rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe wá látọwọ́ akọ̀wé fétò ìròyìn rẹ̀ ìyẹn ọmọọba Ebenezer Adéníyàn wípé àwọn ayẹyẹ méjèèjì òun náà ni ó wáyé nínú oṣù kejì ọdún yìí, tó jẹ́ pé ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ondo tó jẹ́ alága fún ìgbìmọ̀ náà ìyún dókítà Táíwò Fáṣọ̀rántì, nígbà tí ẹni tí ó jẹ́ akọ̀wé fún ètò gbogbo síjọba ìpínlẹ̀ Ondo ìyún pásítọ̀ Adéyẹmí Adéyẹmọ tí ó jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ náà. Lára àwọn tó tún ń bẹ nínú ìgbìmọ̀ ọ̀hún náà ni ọ̀nàrẹ́bù Ọmọwùmí Isiaq, dókítà Káyọ̀dé Àjùlọ amòfin àgbà, ọmọọba Ṣẹ́gun Ọmọjúà, ọ̀gbẹ́ni Báyọ̀ Philip, ọ̀gbẹ́ni Ìdòwú Àjànàkú, ọmọọba Ebenezer Adéníyàn, ọ̀gbẹ́ni Kenneth Stevenson Odúṣọlá, ọ̀gbẹ́ni Múìwá Ògúnyẹmí, ọ̀gbẹ́ni Sammy Smart Francis, ẹnjìníà Razak Obe, ẹnjìníà Fẹ́mi Akarakiri, ọ̀nàrẹ́bù Ọmọwùmí Òvórè, ọ̀nàrẹ́bù Àfọlábí Adésọjí àti olóyè Gbẹ́ngà Àtìbà. Gẹ́gẹ́ bí ìṣẹ́ láfikún pé ìgbìmọ̀ òun náà ni wọ́n rí sí bí ètò gbogbo yóò ṣe lọ fún ayẹyẹ méjèèjì, ayẹyẹ sísàmì ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dá ìpínlẹ̀ Ondo sílẹ̀ àti ayẹyẹ ọdún kan rẹ̀ lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Láti ìpínlẹ̀ Ondo lórí tó ní ṣe pẹ̀lú ètò ààbò, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fohùn lédè lórí ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó wáyé sí olú iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Ìpèlè níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo látọwọ́ àwọn agbésùmọ̀mí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n dì hámọ́ra ogun tí wọ́n tó 20 sí 30 níye o. Òun náà ni ìròyìn fi léde wípé lálẹ́ àná tún ṣe àìsùn ọjọ́ ọdún tuntun. Òun náà ni wọ́n ya bo iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nìkan bí aago 10 alẹ́ o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè lóní takòtakò kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dáná sun àgọ́ ọlọ́pàá náà. Gẹ́gẹ́ bí lára àwọn olùgbé Ìpèlè tí ọ̀rọ̀ ń ṣojú ètò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ̀dìmọ̀ wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún náà ni wọ́n dì hámọ́ra ogun o, tó sì jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àgọ́ ọlọ́pàá náà kí wọ́n ṣètò wá dáná sun. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe filéde nínú àtẹ̀jáde kan tó wá látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jímọ̀. Òun náà ni ó ń júwe ìṣẹ̀lẹ̀ wọn gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn tó sì fẹ́ domi àlàáfíà lóru ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ lásìkò ọdún yìí. Ẹ̀wẹ̀ ṣe wá sọ̀dìmọ̀ pé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn, ṣùgbọ́n àwọn tó jẹ́ dúkìá àti àwọn onírúurú àwọn kan tí ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá náà ní iná mọ̀rara náà tí ó bàjẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe filéde ó wá sọ̀rọ̀ yanrọ̀ lórí àhesọ ìròyìn ilé tó ń jà rìn lójú òpó ayélujára wípé bọ́n ti ṣe àkọlù sí àgọ́ ọlọ́pàá yìí, òun náà ni wọ́n tún ṣe àkọlù sílé ìjọsìn míì. Sọ̀dìmọ̀ pé kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ pé àgọ́ ọlọ́pàá náà nìkan ni àwọn gidi gan kó afurasí àwọn ọ̀daràn náà tí wọ́n dáná sun. Gẹ́gẹ́ bí DSP Àbáyọ̀mí Jímọ̀ bó ṣe ṣe lálàyé o wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí rẹ̀ tí wọ́n sì fi kélé òfin gbé àwọn tó wà lábẹ́ náà tí wọ́n sì fi wọ́n jófin. Ìròyìn àṣálẹ́ lẹ́sìn ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè, ìròyìn amúlùdùn àti ìròyìn eré ìdárayá. Ẹ má yí kúrò, à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú. Ìròyìn láti ilẹ̀ òkèèrè.
orílẹ̀-èdè Russia ti fẹ̀sùn kan orílẹ̀-èdè Ukraine pé àwọn náà ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó wáyé ní olú ilẹ̀ Russia yan Moscow tó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tí kò dín ní 20 níye níbi tí wọ́n ti gbé ń sàmì ayẹyẹ àyájọ́ ọdún tuntun. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde látọwọ́ orílẹ̀-èdè Russia náà ni wọ́n sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá látọwọ́ gómìnà fún ẹkùn Kherson ní orílẹ̀-èdè Russia yan Vladimir Saldo ó sọ di mímọ̀ pé ilé-iṣẹ́ ọmọ ogun ilẹ̀ Ukraine náà ni wọ́n yin àdó olóró látòjú òfurufú sí ilé ìtura Black Sea eléyìí tí ń bẹ ní ẹkùn ọ̀hún tó sì jẹ́ pé níbi tí àwọn èèyàn tí wọ́n ti gbé sàmì ayẹyẹ àyájọ́ ọdún tuntun níbẹ̀ náà ni àwọn èèyàn tó tó 20 ni tí wọ́n ti fara kásá àdó olóró náà tí wọ́n sì dágbére fáyé nífọ̀nàfọ̀nṣù. Ìròyìn ìdókòwò ilẹ̀ Nàìjíríà báyìí ló ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè China láti mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti ìdúnàdúrà kó túbọ̀ gbòòrò sí gẹ́gẹ́ bí adarí àgbà fún tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè òkèèrè láàrin ilẹ̀ Nàìjíríà sí orílẹ̀-èdè China nínú ọ̀gbẹ́ni Joseph Tegbe ló sọ di mímọ̀ wípé ìjọba ilẹ̀ Nàìjíríà ti ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè China láti lè mú kí àwọn amáyédẹrùn bẹ́ẹ̀ ni àwọn ohun èlò ìgbàlódé àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti onírúurú àwọn nǹkan tí ó jẹ́ káyé dọ̀rùn ní Nàìjíríà àti ìdàgbàsókè tó lọ́rìn kó wọ ilẹ̀ ìwọ náà ni wọ́n ti sọ àsọyépọ̀ pẹ̀lú orílẹ̀-èdè China tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ rẹ̀ lẹ́yẹ ọ̀sọ́ka. Ìròyìn àmúlùdùn gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Nancy Ismail náà ni ó ti fún léde báyìí wípé lásìkò yìí náà bá ti wọnú ọdún 2026 yìí wípé òun fẹ́ mójútó ìgbésí ayé òun tó jẹ́ pé òun fẹ́ yọwọ́ kóònù gbogbo tó jẹ́ mọ́ pé ojú òpó ayélujára báyìí wípé òun fẹ́ fi ojú òpó ayélujára sílẹ̀ fúngbà díẹ̀ gẹ́gẹ́ bí òṣèrébìnrin ẹni ọdún 24 lẹ́ni tí ó wà ní orílẹ̀-èdè Mauritius báyìí tó sọ díwọ̀n lójú òpó ayélujára Instagram rẹ̀ wípé tó sì ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú oríire ọdún tuntun ṣùgbọ́n báyìí láti àsìkò yìí òun ó sá kúrò lójú gbogbo òpó ayélujára fún àsìkò díẹ̀ tóun ó sì lọ gbájúmọ́ ìgbésí ayé òun fún ìyókù ọdún 2026 tó wá kí wọn fún àtìlẹ́yìn àti bí wọ́n ṣe mọ̀dí tìhun ní gbogbo àtọ́ fi ṣe àtìlẹ́yìn fóun. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Enzo Maresca náà ló ti kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀ báyìí níbi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà bó ti ṣe wà ní ipò 5 lórí àti tábìlì líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe léde nínú àtẹ̀jáde kan eléyìí tó wá látọwọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea gẹ́gẹ́ bí Enzo bí ó ti ṣe sọ di mímọ̀ báyìí tó sì kọ̀wé fipò lẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ọ̀hún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà ló jẹ́ pé nǹkan ò ṣẹnure fún wọn báyìí láti nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 7 tí wọ́n gbá sẹ́yìn tó jẹ́ pé àmì 6 péré òun náà ni wọ́n rí dìmú nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n ti gbá látìgbà tí nǹkan ò ti ṣẹnure fún wọn láti inú oṣù 12 lọ́dún tó kọjá tó sì jẹ́ pé báyìí wọ́n ti jáwálẹ̀ lórí àti tábìlì tí wọ́n sì ń bẹ ní ipò 5 tí ikọ̀ Arsenal tí wọ́n sì ń fi àmì tó tó 15 tí wọ́n fi ń léwájú wọn tí àbá gbàgbé akọ́nimọ̀ọ́gbá ọmọ orílẹ̀-èdè Italy ọ̀hún òun náà ló jẹ́ pé lẹ́yìn tí ó darapọ̀ mọ́ ikọ̀ náà lẹ́yìn oṣù 6 òun náà ló gba ìfẹ̀yẹ àwọn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù lágbàáyé ló gbà fún ikọ̀ ọ̀hún ní pápá ìṣeré Stamford Bridge nígbà tí Enzo Maresca àwọn bákan náà tó sì gba ìfẹ̀yẹ UEFA Conference League fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Chelsea ní ọdún tó kọjá. Pẹ̀lú ìròyìn aré ìdárayá òun ni àmọ́ wa kọrin àṣálẹ́ tòní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ bùn àgbẹ̀ ilé pè wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08118098314. Akíntúndé Akínyẹmí lolóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣiṣẹ́ pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashar ló mú asẹ́tì gbọ̀yìn ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa àsìkò ọdún tuntun.